ọ̀rọ̀ kọ́kọ́ gùn sí yín ó dẹ̀ kàn yín lọ́nà méjì gẹ́gẹ́ bí lecturer gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò a máa ń pè nǹkan kan ní sex for role a dì máa ń pè nǹkan kan ní sex for marks kí ni èròǹgbà yín àti pé ṣé ẹ tiẹ̀ lérò pé irú ẹ lè dẹ́kun can there be a stop to it or it will just be a process that ẹni tó bá wà involved kí ni èròǹgbà yín lórí ẹ̀. àwọn èèyàn wa tó ń wá tí wọ́n fẹ́ gun ọ̀pẹ tí wọ́n fẹ́ gba ọ̀nà Àbújá gun ọ̀pẹ ní irú nǹkan báyẹn máa ń ṣẹlẹ̀ sí. ṣé ẹ mọ̀ yìí pé ordinary pé kéèyàn kàn máa ṣe nǹkan ẹ̀ nínú ilé ní Ọlọ́run ti sọ ìlú dẹ̀rọ̀ ní ìsìn pé social media ti ṣe èèyàn lè jókòó sínú yàrá ẹ̀ láì lọ sí anywhere kó dẹ̀ máa throw nǹkan sórí social media léra consistency àwọn èèyàn dẹ̀ máa pè fúnṣẹ́ láì jẹ́ pé ó lọ ṣe rí kọ́lọ́hún ó ṣàánú fún wa èmi lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀ ni o mo lọ sí yunifásitì first degree second degree third degree tí mo fẹ́ parí náà lórí tíátà yìí ni so discipline wà ẹni tí ò ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn àìní discipline ni àwọn tó ń pè ní gate crasher àwọn ti wà nínú lóru ti dàpọ̀ mọ́ ṣàpà ipò tí wà ní àlìkámà. irú rẹ̀ ò sábà máa ṣẹlẹ̀ láàrin àwọn professionals tó dẹ̀ wà discipline that's one. ṣe rí ti ilé akẹ́kọ̀ọ́ àwọn ọmọ unfortunately àwọn àwùjọ rò wípé wọ́n ní ìgbàgbọ́ wípé àwọn ọkùnrin ló máa ń haraasi obìnrin tó ṣẹlẹ̀ ni wípé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ sì ni díẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ látọ̀dọ̀ àwọn obìnrin yẹn gangan ló ti ń wá. ẹ ṣáwò. ọmọ mi kò ní ṣe test kò ní ṣe assignment tó bá di exam á kọ̀ọ̀kan rádaràda sílẹ̀ á wá lọ bá lecturer wípé àjọ àwọ̀sọ rádaràda pálapàla lọ lecturer tí ò bá ní ìkójánu ìkóra ẹni ní ìjánu nírú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí bọ́ ó kéré gan àwọn obìnrin ṣe rí nínú kíláàsì báyìí ní ìsìn tẹ́ bá rí 100 students tipátipá lè máa fi rí 20 tó jẹ́ ọkùnrin gbogbo àwọn yòókù obìnrin ni wọ́n. ṣọkùnrin ò kàwé. ó ń kàwé wọ́n ti lọ gbowó ta wọ́n ti lọ ta bet naija wọ́n ti lọ ṣe yahoo yahoo. káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà lètò mo máa ń sọ fún yín wípé tá bá ti gbé ètò yìí kalẹ̀ a ní nǹkan méjì ju pé ká dá yín lára yá ká entertain yín ká inform yín ká jẹ́ kó mọ bó ṣe ń lọ àti pé ká tún educate yín ká kọ́ra wa ó ní mo fi sọ fún yín nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò mo ní ọ̀dọ̀ àwọn olùkọ́ òun la lọ ní èní a ní láti gbé yẹ̀wò àwọn olùkọ́ wa tí wọ́n darapọ̀ mọ́ entertainment báwo tiẹ̀ lọ ṣe ń ráyè báwo lọ ṣe ń yọ síra wọn báwo lọ ṣe ń lù tó dẹ̀ ń dún tí ariwo kan ò dẹ̀ ju ariwo kan lọ ó ní mo fi máa gbé àlejò wa káàbọ̀ tí mo fi máa kí wọn káàbọ̀ sórí ètò Oyinmomo lénìí ìyẹn tí bá pè wọ́n dókítà wọn ni rárá wọn lè fi dókítà lè fi táìtù lè fi gbogbo àwọn ọ̀sọ̀rí yẹn lẹ̀ àfi ká máa pè wọ́n ní Hafiz Oyetoro tí gbogbo wa mọ̀ sí Simply Saka Just Saka Only Saka ẹ káàbọ̀ sórí ètò wa sá. adúpẹ́ inú mi dùn láti bá yín lórí ètò. ṣé wà dáadáa. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣeun. Simply Saka ká má dènà pẹ̀nu báwo lẹ ṣe manage báwo lẹ ṣe ṣe gẹ́gẹ́ bí olùkọ́ nínú yàrá ìkẹ́kọ̀ọ́ àti pé wọ́n tún pè yín sí location gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò. lákọ̀ọ́kọ́ ẹ̀já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn òyìnbó sọ wípé the more time you have the more time you waste. tí èèyàn bá ti mọ̀ wípé time òun lélẹ̀ nǹkan báyìí lòun láti ṣe láàárín time báyìí èèyàn á ní nǹkan tó ń pè ní time management ni but it is good.
Number one, ilé ẹ̀kọ́ tí mo ti ń ṣiṣẹ́ ní Lagos State University of Education. It was formerly College of Education. Àwọn olùdarí ilé ẹ̀kọ́ yẹn wọ́n fi àyè gbà kí èèyàn ní personal development. Nítorí pé iṣẹ́ tí mò ń kọ́ lọ́hùn yẹn náà iṣẹ́ nípa eré orí ìtàgé àti sinimá ni. Ṣé mọ̀ wípé tí mo bá wà inú kíláàsì ó yàtọ̀ sí tí mo bá wà ní ìta. Ìgbàgbọ́ wọn ni wípé tí mo bá jáde lọ síta láti lọ gba bí kéèyàn tún lọ kẹ́kọ̀ọ́ níta ni ó máa ràn mí lọ́wọ́ láti tún kọ́ àwọn ọmọléèwé. So àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn producers àti director ní Nàìjíríà wọ́n ti mọ̀ wípé olùkọ́ ni Hafiz. Wọ́n máa ń bá mi wo program mi ṣe pé ok tó bá di Monday to Friday kò lè ráyè o máa wà nílé ìwé o but Saturday tàbí nínú holiday ó máa ń ráyè. Ẹ mọ̀ pé irú èdè ìbáyìí tá a wá ṣe lé òpin ọ̀sẹ̀ ni so ìgbà yẹn ni àyè máa ń wà fún mi. Ṣé wàá rí nǹkan tó wá ràn mí lọ́wọ́ jù òun ni wípé Ọlọ́run fún mi ní ìtẹ́lọ́rùn àti ìfọ̀kànbalẹ̀ nínú ilé mi. Tílé bá dẹ̀ ti dùn gbogbo ẹ̀ ti dáa torí pé nǹkan pàtàkì tó dáa jù láti lè ṣẹlẹ̀ fún ọkùnrin láyé ẹ̀ òun ni pé kó fẹ́ ìyàwó tóun àti ẹjọ́ ní ìmọ̀ kan àti àsọyé tí apá kan bá ń lé ẹmọ tábà kan ń lé àfè ilé náà máa ń dàrú ni. Ṣùgbọ́n Ọlọ́run fún mi ní ìfọ̀kànbalẹ̀ tí mi ò bá tiẹ̀ sí nílé ilé mi náà ó tún tò nítorí ẹni tó jẹ́ ìyàwó mi. So gbogbo ẹ̀ kàn para wọn pọ̀ ni àti wípé mi ò ń mutí mi ò ń ṣe lẹ́yìn ká lọ sílé ìwé ká ṣe ànádà Ọlọ́run kàn ṣe gbogbo ẹ̀ náà ṣá ká sọ pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tó tábà wà lá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báwo ni Saka ṣe ń gbafẹ́? How do you relax if it's school to work to location? Báwo lè ṣe ń sinmi? Ọ̀nà àti gbafẹ́ pọ̀. Ẹ ṣáwò ẹ̀ẹ́dẹ̀ kì í mutí ẹ̀ẹ́dẹ̀ kì í ẹ̀sìn kóbìnrin. Ṣe rí gbogbo yẹn náà ọ̀nà tí a fi ń gbafẹ́ ó pé oríṣiríṣi. Fún àpẹẹrẹ èmi máa ń ṣeré ìdárayá. Mo kà kún ká máa fi gbafẹ́ nìyẹn mo máa ń gbá badminton. So tó bá di ọjọ́ Saturday tí mi ò bá lọ sí location màá lọ gbá badminton. Mo máa ń jókòó mo máa ń gbádùn kí n máa listen sáwọn èèyàn kí n máa gbọ́ ọ̀rọ̀ àtàwọn èèyàn sọ fáwọn èèyàn mo lè wà níbì kan for bíi 1 hour kí n má sọ̀rọ̀ bọ́ inú mi máa ń nǹkan táwọn èèyàn ń sọ. Then mo máa ń kàwé. Mo máa ń wo fíìmù sinimá. Ṣé mọ̀ wípé tí èèyàn bá fẹ́ ga níbi iṣẹ́ ó gbọ́dọ̀ tún máa wo àwọn iṣẹ́ táwọn èèyàn míì ti ṣe. Gbogbo àwọn kinní wọ̀nyẹn náà fún ìgbádùn mi ni. Especially tí mo bá wà nílé èmi àtàwọn ọmọ mi a máa ń ṣeré káàkiri gbogbo àwọn kinní wọ̀nyẹn mo tiẹ̀ láìkì láti tí mi ò bá lọ sí location tí mi ò dẹ̀ lọ sí class mo máa ń láìkì láti jókòó sílé kí n sùn. Ara náà ń fẹsẹ̀ mi gbogbo àwọn kinní wọ̀nyẹn náà àràpá ìgbafẹ́ ni. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ń ṣeré lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹbí wa family friends. Have dinner, have lunch and all that. Kí ẹ tún kẹ́kọ̀ọ́ káàkiri. Àwọn ọmọ mi náà ń gbà mí a lè ṣeré jáde lọ káàkiri then padà wálé. So ayé nǹkan tó fi sọ yìí pé time management nìyẹn. Ayé wà fún gbogbo nǹkan láyé àfẹn tí ò bá create ayé fún. Torí àwọn èèyàn kan gan dáṣà pé 24 hours is never enough. It's enough fún téèyàn bá ti mọ̀ yìí pé between 10 and 1 nǹkan báyìí ni mo fẹ́ ṣe
téèyàn dẹ̀ ń ṣe between 2 and 5 nǹkan báyìí ni mo fẹ́ ṣe. Discipline náà tún wà nínú. Discipline ìyẹn tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ni wọ́n ń pè ní time management. ọ̀rọ̀ kọ́kọ́ gùn sí yín ó dẹ̀ kàn yín lọ́nà méjì gẹ́gẹ́ bí lecturer gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò a máa ń pè nǹkan kan ní sex for role a dì máa ń pè nǹkan kan ní sex for marks mo mọ̀ wípé láàrin àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ tí ra àwọn akẹ́kọ̀ọ́ tó tún máa wá bá yín pé dájú ẹjọ́ bá wa bá lecturer yìí sọ̀rọ̀ kìnìkan ẹ̀dẹ̀ máa gbọ́ náà nínú industry pé àwọn èèyàn kan kí ni èròǹgbà yín àti pé ṣe tiẹ̀ lérò pé irú ẹ̀ lè dẹ́kun can there be a stop to it or it will just be a process that ẹni tó bá wà involved kí ni èròǹgbà yín lórí ẹ̀. ṣe rí ọkàn tèmi ní ìmọ̀ tèmi òun ni wípé tí èèyàn ò bá ti pé nínú nǹkan tó ń ṣe ó máa wá ọ̀nà àbújá ni àbújá ò dẹ̀ sí lọ́rùn ọ̀pẹ honestly àwọn èèyàn wa tó ń wá tí wọ́n fẹ́ gun ọ̀pẹ tí wọ́n fẹ́ gba ọ̀nà àbújá gun ọ̀pẹ ní irú nǹkan báyẹn máa ń ṣẹlẹ̀ sí ṣé ẹ mọ̀ wípé ordinary pé kéèyàn kàn máa ṣe nǹkan ẹ̀ nínú ilé ní ọlọ́run ti sọ ìlú dẹ̀rọ̀ ní ìsìn pé social media ti ṣe èèyàn lè jókòó sínú yàrá ẹ̀ láì lọ sí anywhere kó dẹ̀ máa tró nǹkan sórí social media léra consistency àwọn èèyàn dẹ̀ máa pè fúnṣẹ́ láì jẹ́ pé ó lọ ṣe rí kọ́lọ́hún ó ṣàánú fún wa èmi lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀ ni o mo lọ sí yunifásitì first degree second degree third degree tí mo fẹ́ parí náà lórí tíátà yìí ni so discipline wà ẹni tí ò ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn àìní discipline ni àwọn tó ń pè ní gate crasher àwọn ti wà nínú lóró ti dàpọ̀ mọ́ ṣàpà ipò ti wà ní àlìkámà. irú rẹ̀ ò sábà máa ṣẹlẹ̀ láàrin àwọn professionals tó dẹ̀ wà discipline that's one. ṣe rí ti ilé akẹ́kọ̀ọ́ àwọn ọmọ unfortunately àwọn àwùjọ rò wípé wọ́n ní ìgbàgbọ́ wípé àwọn ọkùnrin ló máa ń haraasi obìnrin tó ṣẹlẹ̀ ní wípé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ sì ni díẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ látọ̀dọ̀ àwọn obìnrin yẹn gangan ló ti ń wá. ẹ ṣáwó. ọmọ mi kò ní ṣe test kò ní ṣe assignment tó bá di exam a kọ̀ọ̀kan rádaràda sílẹ̀ a wá lọ bá lecturer wípé àjọ àwọ̀sọ rádaràda pálapàla lọ lecturer tí ò bá ní ìkójánu ìkóra ẹni ní ìjánu nírú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí bọ́ ó kéré gan àwọn obìnrin ṣe rí nínú kíláàsì báyìí ní ìsìn tẹ́ bá rí 100 students tipátipá lè máa fi rí 20 tó jẹ́ ọkùnrin gbogbo àwọn yòókù obìnrin ni wọ́n. tọkùnrin ò kàwé. ó ń kàwé wọ́n ti lọ gbowó ta wọ́n ti lọ ta bet naija wọ́n ti lọ ṣe yahoo ọkùnrin ò sí ní skul mọ́ rẹpẹtẹ àwọn obìnrin tó dẹ̀ wà ní skul náà díẹ̀ nínú wọn ló fẹ́ ṣe iṣẹ́ láti yege so ó jẹ́ kí kinní yẹn wà ń bẹ̀ but kì í ṣọkùnrin nìkan ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń ṣe then ṣe wá rí gbogbo ẹ̀ náà ẹni tó bá ti níjàánu tó bá ti kóra ẹ̀ níjàánu gbogbo àwọn pálapàla yẹn ò lè ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọnú ẹ̀ láàrin àwọn gate crasher ló wà ẹni tí ó bá lọ fún ẹ̀kọ́ tíátà dáadáa a lè tiẹ̀ dúró lórí ráìtì ẹ̀ pé mo lè ṣe báyìí mo kójú òṣùwọ̀n tó olúwa mo dúpẹ́ o èmi ò ṣerú ẹ̀ rí o àti industry ni o àti lecturer ni o mi ì tiẹ̀ tí ì lọ mẹ́kà tó fi ń pè mí lálàjì jẹ́ẹ́jẹ́ lọmọ Ìṣẹ́yìn lọ jẹ́ẹ́jẹ́ ni ẹyẹ yan lórí ètò yìí mọmọ ẹ ti rí pé bí ọmọ Ìṣẹ́yìn ṣe ń lọ jẹ́jẹ́ náà lọmọ Èkó náà lọ jẹ́jẹ́ àmọ́ àti ìkúrò lórí ètò a sì wà níbí pẹ̀lú Simply Saka ìyẹn àwọn dádì wa Afeez Oyetoro ẹ má bá wa tẹ̀síwájú à ń bọ̀.
orúkọ mi ni Kẹ́hìndé Adams tí gbogbo yín máa ń pè ní Lẹ́gẹ́ Miami. Èmi ni máa ń ṣe matchmaking lórí Instagram. Èmi dẹ̀ tún ní actor eléré orí ìtàgé. Mo dẹ̀ máa tún kọ orin hip hop tó jẹ́ pé orin ẹ̀ máa ti gbọ́ rí. Baby don't call my phone, I'm busy on my own. Kẹ̀lọ́ fi toxic, Bàdánàjì pistol yẹn tí máa gbowó. Ṣé máa tún jọ lọ ní oyin mọ́mọ́ ètò lóyin mọ́mọ́ ẹ máa bá wa ká lọ. Ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí. Ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà lètò fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa mo kí yín wípé ẹ káàbọ̀ àwọn dádì wa tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àgbà tí wọ́n sì jẹ́ òṣèré eré àgbéléwò ìyẹn Hafiz Oyetoro àwọn náà là ń bá fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n nífẹ̀ẹ́ sí àti ibi tí orí dá wọn sí ní méjèèjì ṣe mọ̀ pé wọ́n ní kò ní da kéèyàn fárí apá kan kéèyàn dá apá kan sí òun náà la ṣe yànnàná bí Hafiz Oyetoro bí wọ́n ṣe ń gbé ìgbésí ayé àlàáfíà láàrin àwọn iṣẹ́ òjòwú méjèèjì yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ sà gẹ́gẹ́ bíi pé ẹ fẹ́ entertainer ìyẹn ni pé ìyàwó yín ò ń ṣe entertainer kí lè rògbà yín nípa àwọn entertainers tó ń fẹ́ra wọn torí àwọn èèyàn máa ń sọ awuyewuye ń gbòòrò pé ìgbéyàwó yẹn ò lè last gẹ́gẹ́ bí àgbàlagbà àti gẹ́gẹ́ bí bàbá kí ni èrò tiyín. ok ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi òjòwú yẹn iṣẹ́ òjòwú méjì yẹn ṣe rí lọ́kàn tèmi iṣẹ́ méjèèjì yẹn kì í ṣiṣẹ́ òjòwú rárá lọ́kàn tèmi bá tí mo dẹ̀ ti mú bẹ́ẹ̀ ó jẹ́ kó rọrùn fún mi nítorí wípé ṣe rí actor àti teacher bákan náà ni wọ́n fẹ́ fara pẹ́ra wọ́n fara kéde pé bákan náà ni wọ́n ìyàtọ̀ tó kàn wá bẹ̀ ni wípé nígbà tí teacher ń ṣe tiẹ̀ nínú classroom actor ń ṣe tiẹ̀ níta the difference is pé okay ìkan wà formal which is school classroom ìkan wà informal tíyẹn wà ní ìta because ẹ̀kọ́ náà ni actor ń kọ́ àwọn èèyàn ẹ̀kọ́ náà ni teacher ń kọ́ àwọn students gbogbo ẹ̀ so ó dùn gan nǹkan tí mò ń ṣe nínú class náà ni mo lọ ṣe so gbogbo ẹ̀ náà ṣe wá rí bó ti wọ Ọlọ́run ní sọlá o ṣe rí ọba Èdùmàrè kì í ṣaláì ní ronú gbogbo ohun tí ọba Olúwa dá ó ronú dáadáa kó tó dá wọn àwọn Yorùbá ní pé orí la fi ń mú ẹran láwo kò sí bí tá a ti ń kádé alẹ́ ẹja kọ́kọ́ mú láti bẹ̀yẹn náà bó ṣe wà nígbà líkì bẹ́ẹ̀ náà ló wà ní gànjà nítorí wípé dókítà o ẹnjìníà o lọ́ọ̀yà o gbogbo wọn ni wọ́n ní ìpèníjà challenges nípa ìgbéyàwó ṣùgbọ́n torí pé àwọn òṣèré wọn wà ní ojúran aráàlú ni a fi máa ń gbọ́ so ìyẹn náà lákòókò ìyẹn náà bẹ́ẹ̀ ṣe wá rí wípé òṣèré fẹ́ òṣèré kò sí wàhálà ń bẹ o tí Ọlọ́run bá ti kọ wọ́n pọ̀ àti wípé ẹnìkan kọ ẹnìkan wọ́n fẹ́ra wọn ò fẹ́ra wọn ṣe rí personal issue nìyẹn kì í ṣe pé nítorí iṣẹ́ nítorí láti personal issue ni pé ẹnìkan kọ ẹnìkan kìíní so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé bí èdè àìyedè ò bá ti sí láàrin ọkọ àti ìyàwó wọn ò lè kọra wọn èmi rò yí pé kò sí yàtọ̀ láàrin lọ́yà tó lọ fẹ́ dókítà àbí kínní àti eléré orí ìtàgé tó fẹ́ eléré orí ìtàgé kò sí wàhálà ń bẹ̀ rárá aláwọn tó dáa náà tí wọ́n dẹ̀ wà up till today uncle Jacob àti aunty Jọkẹ́ wọ́n wà ń bẹ̀ Hafiz Ọwọ́ àti Mídé wọ́n wà ń bẹ̀ Mr. Látúnjí àti ìyàwó wọn Arúgbá wọ́n wà ń bẹ̀ a ní àwọn good examples in the industry and they are still there and they are working very well nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tí èèyàn bá ti Ọlọ́run má jẹ́ ká yẹn ni mo sọ pé orí la fi ń mú ẹran láwo
bí orí bá ti lọ mú eegun instead of ẹran nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ní gbogbo everywhere ni kò sí nǹkan tó burú nígbà tẹ́mi ò fẹ́ eré orí ìtàgé ibi tó Ọlọ́run rán mi sí ni ìbẹ̀rẹ̀ ti jíṣẹ́ ní tó bá jẹ́ pé nígbà tí mò ń wá ìyàwó tí mo fẹ́ fẹ́ ìyàwó mo rí ẹni tí mo fẹ́ fẹ́ nínú eré wa tá à ń ṣe máa fẹ́ mo tẹ̀ ní ìgbàgbọ́ pé up till today báyìí náà ni ṣe rí it's a personal issue personal kìíní ni personal sentiment ni pé ẹnìkan ṣe ẹnìkan irọ́ kò sí nǹkan tó burú pé kí eléré ó fẹ́ eléré bí èdè bá ti yéra wọn. bí èdè bá ti yéra wọn ẹ tún wá jẹ́ ká wo sáà yìí tí a ṣe òṣèlú tá a ṣe ètò ìdìbò a dẹ̀ rí pé gẹ́gẹ́ bí bàbá nínú industry tó yẹ tá a bá ní kàkàyàn mẹ́wàá ṣàṣà ni àfiníṣà ìpè orúkọ yín mọ́ àrípa tí àwọn ẹlẹgbẹ́ yín náà kó àtàwọn tó dàgbà àtàwọn tí wọ́n kéré nínú ètò ìdìbò òṣèlú àti ti alápapọ̀ presidency àti ti ìpínlẹ̀ kí ni èròǹgbà yín nípa nǹkan tó yẹ kí ìjọba náà fi padà san fún entertainment industry what should the government be doing for the entertainers in the entertainment industry. ṣe ilé àkọ́kọ́ tíjọba bá fẹ́ ran entertainment industry lọ́wọ́ kí wọ́n create ministry fún wa. Ministry of Entertainment. Bẹ́ẹ̀ni because entertainment is taking over now. Entertainment is real business. It's bringing in a lot of money. It's an export product. So yẹn ní ìsìn apart from pé kíní tẹ́ bá wo orí social media tẹ́ wo kíní it's all over. It's all over. It's a billion dollars industry. So if tabari ministry kan tó wà in charge of it so that wọ́n lè help nípa piracy wọ́n help nípa distribution wọ́n help nípa censure wọ́n lè regulate the incoming of àwọn irú ẹ̀rí yẹn náà ànọ́dà yẹn ṣẹ́rí ìkan tíjọba lè ṣe nìyẹn àwọn èèyàn wa tí wọ́n dẹ̀ wà ní politics náà tán ṣe àwọn náà everybody ló ní right láti ṣe nǹkan tó bá wù. That's right. Under the Constitution, you have every right to be associated with any association. You have every right to express your feeling. You have right. So tí o bá ti wà inimical to the development of the society, go ahead. Get. So àwọn èèyàn wa náà Ọlọ́run kó fún wa ṣe. Now ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n rí lè jáde. This time around ìyẹn tún sọ wípé àwọn òṣèré náà ti tún extend lọ sí politics náà nìyẹn tí wọ́n bá dẹ̀ ti lọ síbẹ̀ náà tó Ọlọ́run lè jẹ́ pé kí ọ̀kan nínú wọn méjì mẹ́ta nínú òṣèré káwọn náà wà ní policy making process ẹ mọ̀ pé ìrànlọ́wọ́ ńlá náà ló dẹ̀ tún máa jẹ́ fúnnú industry wa so kò sí wàhálà wọ́n ṣe dáadáa kíjọba náà kó dẹ̀ ràn wá lọ́wọ́ náà ni. àwọn èèyàn allege pé industry wa the movie industry ní Nigeria as the fifth largest and the second largest producing industry in the world. Àti lè boast of film school or film village pé ó yẹ ká ti dàgbà jù bẹ́ẹ̀ yẹn lọ kí lẹ́yìn rí sí. sẹ́rí ní ọjọ́ tí wọ́n bá bí ọmọ kọ́ ló ń sáré díẹ̀díẹ̀ ni ẹ̀yin náà ẹ wo bí ọdún mẹ́wàá sásìkò yìí ṣe mọ̀ pé industry níbi tó wà lẹ́nìí níbẹ̀ yẹn kọ́ ló wà ní ìsìn díẹ̀díẹ̀ náà ni ṣe mọ̀ pé àwọn òṣèlú náà nígbà náà àwọn èèyàn wa ò tí máa wọ òṣèlú rẹpẹtẹ nígbà náà wọ́n ti ń wọ òṣèlú náà ní ìsìn díẹ̀díẹ̀ ni a lè fi Amẹ́ríkà wé Nàìjíríà tó yẹ yín àti wípé ṣé ẹ mọ̀ wípé nígbà kan àwọn àwùjọ máa ń fi ojú ẹ̀tẹ́ wo òṣèré ni ó lè lọ bá obìnrin pé mo fẹ́ fẹ́ kó níṣẹ́ wò ló ṣe kó níwọ̀ wà lóṣèré òṣè kí ni kí la fẹ́ fi yẹn ṣe get kí ló dà lọ́jà kí ló dà but ó ti dá nǹkan báyìí ṣe rí gbogbo yẹ̀yẹ́ ẹgbà yẹn ó ti di ẹ̀yẹ báyìí ṣe rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní ṣẹ̀ṣẹ̀ntẹ̀lé ni a máa ń gbé ẹsẹ̀ àti ń gbé lọ díẹ̀díẹ̀ nìyẹn ní agbára Ọlọ́run ní ọdún 2 sí 3 sí àsìkò yìí Agẹṣinkólé ó ti wà ń tà
Yorùbá pọ́nbélé ìjìnlẹ̀ Yorùbá ni wọ́n dẹ̀ fi ṣe. Ṣé ẹ mọ̀ wípé bí ọdún 5 sẹ́yìn a lè ṣe irú production tó ní tó heavy tó bẹ́ẹ̀ tó ní weight. gbogbo ẹ̀ náà ti ń bọ̀ náà nìyẹn ní agbára Ọlọ́run kí ọdún 2-3 tó délẹ̀ àwa náà á ti máa ní fíìmù tó ẹ̀hún kò sówó kò sẹ́ni tó ń ràn wá lọ́wọ́ ní ìsinyìí tí àwọn báǹkì kan ti bẹ̀rẹ̀ sí kówó sínú industry di àwọn ìjọba náà ti bẹ̀rẹ̀ sí ṣe díẹ̀ tí wọ́n bá ti lajú sí tí gbogbo ẹ̀ ti ṣe gbogbo ẹ̀ nǹkan tí Amẹ́ríkà máa ṣe ní oṣù 10 ọ̀sẹ̀ kan làwọn á fi ṣe tágbàmọ́lá kò lówó kiri kò sí gbá kò sáwo kò sí kẹrẹ yàbẹ̀ mú wá ìjẹ́jọ́ ìjọbẹ̀ ẹjọ́ sí ẹjẹ́ kó lọ bẹ́ẹ̀ kò tiẹ̀ wá lọ bẹ́ẹ̀ mọ́ ní ìsìn díẹ̀díẹ̀ náà ni gbogbo ẹ̀ náà á dẹ̀ da alágbára Ọlọ́run. àmín. ẹ jẹ́ pípa wá jẹ́ ká wò gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe eré àgbéléwò Yorùbá àti eré àgbéléwò Gẹ̀ẹ́sì èwo ni ó lówó lórí jù nínú méjèèjì tá a bá ń sọ pé iṣẹ́ yẹn náà ti ń dà mo rójú tẹ́ fi wò mí yẹn o mo rójú tẹ́ fi wò mí yẹn o. tá a bá wo tòyìnbó ó lówó lórí and I think that àṣà tí a fi bẹ̀rẹ̀ ti Yorùbá òun ló fa àárò ni wá ṣe fún mi kémi náà ṣe fún ẹ wá ṣe fún mi kémi náà ṣe fún ẹ bí ó lè jẹ́ pé àwọn Yorùbá yẹn gangan àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sinimá eré àgbéléwò yẹn dáadáa kó tó di pé àwọn olóyìnbó náà wá súnmọ́ but àwọn olóyìnbó wọ́n ní plan dáadáa wọ́n máa ṣe budget wọ́n á ṣe proposal wọ́n á wá investors wọ́n á distribute dáadáa wọ́n á ṣe everything gbogbo kìíní àti wípé èdè ẹyọ kan ní Yorùbá one aspect of kìíní ló gbọ́ Yorùbá èdè òyìnbó so many market lẹ́tí lè lọ lẹ́lẹ́ market so ó máa mú owó wá ju ti Yorùbá lọ but ní ìsìn náà Yorùbá náà ti ń gbéra kó tún méjì tó ní ìsìn yẹn rí. kó tó di pé àwa lọ lákòótán sinimá mélòó ìlórí àgbéléwò mélòó ló ti jáde láti stable of Afeez Oyetoro. èmi ò tiẹ̀ ń produce ẹ mọ̀ pé tíṣà ni téèyàn bá fẹ́ produce ní ìsìn ó máa fi iléèwé sílẹ̀ for some time but nǹkan tí mo wá ń ṣe ní ìsìn ni wípé torí social media kankan àti ń ṣiṣẹ́ lọ́wọ́ lọ báyìí then ní ọdún yìí báyìí ní ìsìn kí ọdún yìí tó kólẹ̀ màá ní series kan Sàká sọ pé lórí African Magic lágbára Ọlọ́run kí ọdún tó kólẹ̀. ó dà ara àwọn kí ni Sàká sọ. tó nígbà tó bá dé a máa jọ̀gbọ́n. ẹ̀fẹ̀ já ní Sàká sọ pé. Sàká sọ pé ó dá lórí ìbáṣepọ̀ àwọn pensioner àti àwùjọ ìgbésí ayé wọn nígbà tí wọ́n bá ti ṣiṣẹ́ fún ìjọba tán tí wọ́n wá retire báwo ni wọ́n ṣe ń gbé ìgbé ayé pẹ̀lú àwọn fámílì wọn. bẹ́ẹ̀ pé gbogbo wa ti mọ̀ pé lọ láàárọ̀ dé lálẹ́ ni tó wá wà ń lé gbogbo ọjọ́ tó mo mọ̀ wípé a máa fojú sọ́nà láti rí Sàká sọ pé somebody sọ pé but mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín tẹ́ bá ń ṣe lecture àbí tẹ́ bá wà meeting ṣé àwọn èèyàn kì í consider yẹn gẹ́gẹ́ bíi pé aláwàdà ní jàre ọ̀rọ̀ tó sọ yẹn especially bóyá àwọn students in class. bẹ́ẹ̀ni ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé láàrin àwọn ọmọ iléèwé mi kò sábà rí bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ yẹn pé tí ọ̀gá bá serious. àsìkò teacher rèé o Sàká rèé o wọ́n mọ ìyàtọ̀ láàrin Sàká ṣe rí torí wípé ẹ̀kọ́ ti wà Ọlọ́run ṣe mọ̀ I went through a good training àwọn teacher àwọn Ṣóyínká Ọlárótìmí Chuck Mike I went through them wọ́n kọ́ wa pé kéèyàn mọ̀ wípé when you are playing a role this is your role. àti distinguish yourself. so tí mo máa wọ́n ti mọ̀ wípé okay this is Afeez it's not Sàká. so yẹn ọdún nígbà tèmi náà kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ yìí ní bíi 20 something years back ó le díẹ̀ because èmi náà find it difficult láti separate láti yà sọ́tọ̀ but Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ lẹ́rọ̀ báyìí so àwọn ọmọ iléèwé mọ̀ wípé Sàká rè tíṣà rè
tó àfíìsì rẹ̀ tó bá ṣe mọ̀nàmọ́ná wà á rí mọ̀nàmọ́ná tó bá ti jẹ́ sàkà kí gbogbo wa ṣeré ká ṣe. àti wípé ṣe rí eré nínú tíátà náà tá à ń kọ́ gbogbo ẹ̀ náà wà òkè a gbọ́dọ̀ máa lejú náà every time náà abáńkọ́ mi náà a tún fi àwàdà díẹ̀díẹ̀ sí kó lè yí ọmọ kínú wọn bá so kò tiẹ̀ ń sábà sí wàhálà rárá. ẹ̀yin yan wa lórí ètò Oyinmomo kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tẹ́ bá ní kẹ́ wojú aago à ń lọ sí ibi ìparí náà nìyẹn. dádì wa mo fẹ́ kọ́kọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ tún wáyè láti lè sọ wípé àwọn olólùfẹ́ yín tó ń béèrè ọ̀rọ̀ kan tàbí ìkejì àbí pé kí lè rògbà Hafiz Oyetoro lórí àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹ ṣe wípé ẹ disappoint wa a máa rí yín bá ní àti ọ̀dọ̀ gbogbo AK Media Limited wọ́n ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ yìí fún yín pé ohun tó yẹ ni ló yẹ ni okùn ọ̀run òyà díẹ̀ tó ṣe bí òwe sáà pé kẹ́ ẹ gbé fún mọ́mì àwọn ni wọ́n máa mọ ìtumọ̀ rẹ̀ o. iléeṣẹ́ AK Media ẹ ṣe àdúpẹ́ o Nàìjíríà ò ní dàrú àmín ilé AK Media náà ò ní jóná o àmín agbára Ọlọ́run gbogbo nǹkan tó yóò sọnù gbogbo ẹ̀ náà ló máa di àtúnrí àmín àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣe àdúpẹ́ ẹ jẹ́ kémi náà tún dúpẹ́ lórí ìkànnì kèyí mo dúpẹ́ fún ìyàwó mi torí pé ó múlé lọ́wọ́ dáadáa ó ń ṣe aṣojú olómi dáadáa olómi eva àti àwọn olùdarí iléèwé Lagos State University of Education fún àtìlẹ́yìn ní gbogbo ìgbà tí wọ́n fi iṣẹ́ yìí tí wọ́n fi ní mí lára ó yẹ kí a máa dúpẹ́ because tó bá jẹ́ pé níbòmíì ni gbogbo àwọn ọ̀gá tájọ tó jẹ́ ọ̀gá wọ́n máa ń fún wọn fún mi pa mo dúpẹ́ lọ́wọ́ everybody gbogbo àwa táwa ní studio ẹ ṣé wa dúpẹ́ ojú á tún máa tún ra rí. òwe àkàlà ló jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀yẹ wa lórí ètò Oyinmomo bẹ́ẹ̀ ni àárín jù báyìí lọ wọ́n ní kò ń dùn kó pọ̀ ṣókí is the soup of oge ṣókí lọ́bẹ̀ oge ẹ jẹ́ ká fi lẹ́bẹ̀ orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ká tún fèrè àti ayọ̀ pàdé nígbà mìíràn tí a tún máa gbé àkọ́tún àlejò míì tí a máa rí ọgbọ́n tá máa rí òye tá máa entertain ara wa tá dẹ̀ máa educate ara wa ẹ jẹ́ kí n máa sọ fún yín wípé be good citizens of Nigeria ibi tí wọ́n bá pè é sí máa lọ bẹ̀ ibi tí oúnjẹ tó bá mọ̀ díẹ̀ máa jẹ púpọ̀ nǹkan tó ń ṣe wá tó máa ń kó bá wa àfọwọ́fà ní 90% ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká ṣe níwọ̀n tún àti ní ìwọ̀nsì níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí rè ó dìgbà kan náà. ètò yìí gàlágà jù Oyinmomo ètò yìí